because gbogbo ìgbà ni mo máa ń support ẹ Zazu Portable Abibu ọmọlálọmí àbúrò lọdọ nípè gbogbo ìgbà ni mo máa ń support ẹ gbogbo ìgbà tí àwọn kan sọ pé you are not worthy to come and sing in the church mo sọ fáwọn ènìyàn wípé in fact your attitude is even more better than some so-called pastors or olùṣọ́, even the olùṣọ́ that invited you to the church. Torí pé mo rí pé ìwà tiẹ̀ ó pí ọ̀jọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ torí ẹ̀ mo ṣe jáde mo ṣe support ẹ̀ ń gbà yẹn but tí mo ṣe wá support ẹ̀ ìyẹn ò ní wá ní pé kó wá máa wo ìwà tó máa fi parun lójijì kí má sọ̀rọ̀ tí mo bá sọ̀rọ̀ mo fẹ́ tètè bá tiẹ̀ jẹ́ nìyẹn. Ẹ bá mi pe guy yẹn Portable just 5-minute program ní fẹ́ ṣe lénìí ní fẹ́ ṣe báyìí láàárọ̀ yìí 5-minute program. Portable, come on, I want to ask you this question. Kí ló ń gbénú ẹ ná? Irú agbára wo ló ní àbí irú ẹ̀mí wo ló ń gbénú àbí kí ló ń ṣe ẹ́ tó fi ń wu irú ìwà tó ń wù yìí? Kí ló ń mú ẹ tó fi ń wu irú ìwà tó ń wù? Irú agbára wo ló ní tó fi ń gbá pastor létí? They call the guy a pastor and you are purpose of slapping the guy even lórí live video. Ó jẹ́ kí n rí ẹ gẹ́gẹ́ bíi pé ó fi nǹkan tó máa pa ẹ́ ó fi gbogbo ẹ wọlé ó fi wọn gbogbo aráyé pé ẹ wò ó àṣìṣe tó ṣe rèé o. Portable, irú rẹ́ẹ̀tì wo lo ní láti máa gbá pásítọ̀ yẹn létí? Ó sọ pé torí pásítọ̀ yẹn ó wá preach ní àdúgbò ẹ níwájú kìíní ẹ bá ẹ ní títí ìjọba. You make mention nínú fídíò yẹn wípé ó bá lórí gbogbo àdúgbò yìí. Ta ló fi ẹ́ jọba àbórí Portable dàrú ní Portable? Are you crazy? Portable, mo láìkí ẹ gan, mi ò tí fi ìbínú bá ẹ sọ̀rọ̀ but mo yẹn fi ìbínú bá ẹ sọ̀rọ̀ yìí. You are in trouble. I swear to heaven and earth. You are in trouble, Portable Zazu. Mo máa ètì kí ọmọ máa ní àfojúdi. Tọ́mọ bá ti ní àfojúdi àti parun ẹ̀ kò jìnnà mọ́. Mo máa ètì kí ọmọ máa ní àfojúdi. Tọ́mọ bá ti ní àfojúdi àti sọnù ẹ̀ kò jìnnà mọ́. Portable di fẹ́ sọnù. Lóòótọ́ mò ń rí ògo lára inú mi ń dùn mò ń fi àdúrà ràn ẹ́ lọ́wọ́ lábẹ́lẹ̀ pé ìwà ọmọ ológo ní ẹ bó tilẹ̀ jẹ́ pé o ti forí lágbó forí láti. But tó bá jẹ́ pé you learn from your experience tó fi forí lágbó, I don't think you have any right to slap that pastor for preaching in your community. It didn't come to your bar now. It didn't enter into your bar. That man didn't enter your bar. Ẹni ẹ̀rìn lójú títì ni ó ń wàásù. And you Portable sọ wípé ó ń disturb by and you give that man the dirty fucking slap. Ṣé ọmọ yẹn wà nú ẹgbẹ́ ẹni? Díẹ̀ ni bàbá ẹ tó bí ẹ máa fi ju bàbá yẹn lọ tí wọ́n bá jọ sínú ẹgbẹ́. Portable, díẹ̀ ni bàbá ẹ tó bí ẹ ló máa gbà lọ́wọ́ mánu tó gbégbá tí fún yẹn. Ẹ̀yin fans, ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká wò ṣé ohun tí Portable ṣe yẹn ṣó make sense. Kò gbá bàbá yẹn létí nítorí pé ó ń wàásù ó ń preach ní street yẹn ó wá ní kó ń disturb and you slap that man lórí live video tó ń ṣe. Agbára wo lo nínú Portable? Bọ́mọ kékeré bá ti fẹ́ ṣorí burúkú ayé àkọ́kọ́ ti àṣìṣe wọn àkọ́kọ́ ti sójú ọ̀nà ẹ̀. Mo ti rí ẹ gẹ́gẹ́ bí ẹ tó ti ń ṣiṣẹ́ èkíní nígbà tó jẹ́ kọ́kọ́ lọ síbi tó yí àwọn ìyá tó ń bẹ ṣoògùn tó ń pariwo kọ́lé ajé kọ́gbé ajé yẹn bọ́ta ìgbà kan àwọn kan. Ṣé bàbá ẹ ló ṣẹ́ ajé sílẹ̀ ń bẹ̀ tó wá fẹ́ máa control àwọn ìyá òòṣà yìí? Ìyá òòṣà kan náà wà ń bẹ̀ tó jẹ́ pé ẹ fẹ́ ṣe orí burúkú tèmi Àdàbà Sóní bá jáde fún yín ẹ fẹ́ rárí ayé. Ẹ̀yin náà mọ̀ mí lábalábá lé ni mí abaṣọ màlàmàlà níjù etí pọ́nlá ni mí ìfà tí ń wọlé fà tọmọ rí. Ẹ̀yin ìyá olóòṣà yẹn náà orí burúkú ló ń bá yín tẹ́lẹ̀ fẹ́ máa fi ọ̀dàlẹ̀ tẹ́lẹ̀ fẹ́ máa fi ọ̀gbẹ̀rì ṣáwo. Àwọn kan ti ń gbénú ọ̀gbẹ̀rì ṣáwo wọ́n ti ń gbénú ọ̀gbẹ̀rì mọ́ tó wà nílé awo. Sórí burúkú ń bá yín jà níṣẹ́ ẹ̀wọ̀ wèrè ṣá. Ẹ̀yin yóò ṣàyẹn. Who is Portable láti máa dé gbogbo ibi tí àwọn òòṣà wà? Ó tún débi kan ló tún wọ bàtà wọ ibi tó yẹ kó wọ bàtà wọ. That is gbogbo ẹ̀gan àlùbà àbí àdàmọ̀dì náà ni gbogbo ẹ̀ kò wúlò kò make sense. Ṣé ẹ̀yin ìyá òòṣà yẹn lẹ fún Portable ní ìgara láti fún
pastor yẹn ní ìgbà tí who is Portable to give that pastor a dirty slap àbúrò burúkú ni ẹni Portable, are you crazy? Portable jẹ́ ìsọ̀kan fún odi ṣiṣẹ́ o torí gbọ́ mi dáadáa bí mo kọ́kọ́ rí fídíò yẹn tó gbá máa ẹ létí orí mi dìde join ṣé wọ́n bí ìyá ńlá ìyá ẹ̀rẹ́ kó nawọ́ ìgbà tí sinmi ṣá kó má gbẹ lóru. Portable ọmọ Ọlálọ́mí ṣé wọ́n bí ìyá ńlá ìyá ẹ̀rẹ́ ìyá ẹ̀ tó láàbò bí ẹ ṣé wọ́n bí re kó nawọ́ ìgbà tí sùúrù èmi Adébáwọ́lá kó má gbẹ lóru ṣá. Even tọ́wọ́ ẹ bá fi lè bà mí tí mi kírù bàbá yẹn tí ò tiẹ̀ sọ nǹkan kan yẹn ó ní kíje ó tiẹ̀ ní wọ́ tó in fact ó ní dọ̀la ni. Irú bàbá yẹn tó kọ̀ wù ẹ́ yẹn tí bàbá yẹn bá ní nǹkan ó jẹ àwa ṣeré máa di àwọn náà mọ̀ mí ó jẹ́ kí Portable ti mọ̀ sára kó tútù ikú ti máa mu kó ti máa ṣe apology video láti àná yẹn. You are slapping that man ní public láàrin àwọn èèyàn. Portable ṣé wọ́n bí èrè kó o gbá babaláwo ẹ̀ létí bẹ́ẹ̀ yẹn. Portable Zazu gbọ́ èmi Adébáwọ́lá tó fẹ́ pé o di ṣiṣẹ́ mo ti ń bínú sí ẹ láti ní lọ mo wà lẹ́yìn ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo di kẹ̀yìn sí ẹ láti ní lọ látàná yẹn mo di kẹ̀yìn sí ẹ. Àtàná yẹn ni mo di kẹ̀yìn sí ẹ. Ṣé àwọn babalá àbí ìyá òòṣà yẹn ṣé wọ́n bí èrè kó gbá irú ìyá òòṣà yẹn létí. Ṣé wọ́n bí Portable re kó o gbá àáfàá kan létí nínú àwọn àáfàá tó ń ṣiṣẹ́ fún ẹ. Kó wá wò ṣùṣù kó nítorí àáfàá yẹn ṣe ẹ kókò gbégbá tí fún. Are you mad? Portable ṣé orí burúkú ti máa bá ẹjà ó ti ń pèrè ní wèrè àkókò dẹ̀ ní dé tó fẹ́ fi wèrè ẹ tó fẹ́ ṣe wèrè báyìí mo fi Ọlọ́run bá búra fún ẹ. Portable oṣù October yìí tàbí kí ló oṣù láwa iná September oṣù September tá wà yìí mo fi ayérayé búra fún ẹ kó tó parí wàá ti máa mọ̀ sára inú oṣù September yìí mo máa dá sẹ̀ríà fún ẹ.